ọwọ́ ilé bá wa tán ẹ̀sìn wọn gbàgbé báwọn mùsùlùmí máa takora wọn ìwọ ọmọdé omi ti takora wọn òyìnbó bá dá ọ lójú bẹ́ẹ̀ kó o dúró sí tó bá dé takora wọn òun tó takora wọn lọ́dún ìnáà láà mùsùlùmí kan ìfẹ́ ẹnu náà ni máa ń pọ̀ jù àti sábò ní dogmatic follower àtàkùnlédè àmì káàkiri máa tẹ̀lé ẹnìkan láì chẹ́ẹ̀kì ẹ̀ bíléèrè wáì dé yìí níbẹ̀. so gbogbo wa ànábì ní àríkọ́ṣe wa bóun ní ṣe máa gba àwẹ̀ nínú ṣàbán làákà láti máa bá a ṣe ń gbà wọn láti kọ́ṣe wa àáká bóun ló ṣe gba Ramadan làánú àgbàdo ọlọ́nkọ́ bàbá dára ẹ múra ẹ gba àwẹ̀ bó ṣe wulẹ̀ kọ́ mọ́ nínú ṣàbán káwá gbáradì fún Ramadan kárí pé Ramadan yẹn kò sọjọ́ kan táà ní ka Kùránì kò sọjọ́ kan táà ní kí tàràwí kódà àtún á jìde lóru láti ṣe náà fẹ́ káàgbé ẹ̀dùkọ́ ẹ̀kọ́ gbogbo òun táàkì inú Ramadan ti ń bọ̀ Jama'ah láàkì gbogbo nǹkan tó dáa jù ká lè múra rẹ̀ lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà làwọn nǹkan tó jẹ́ pé ó lè mú kí Ramadan ọ̀rọ̀ wà lọ́rùn lówó ni o láàyè ni o lóúnjẹ ni o lẹ́nìtìn ẹni ọba jẹ́ ni Ọlọ́run ọkàn rẹ̀ gbọ́dọ̀ ti wà níbi Ramadan báyìí pé bó láti gbára rẹ̀ àfẹ́yẹni tó kó ti jìnnà sọ Ọlọ́run gan kọ̀ọ̀nà tí Ọlọ́run mọ́ Ọlọ́run rẹ̀ tiẹ̀ mọ́ Ọlọ́run gbàgbé wa ẹjẹ́ àpò bẹ́ẹ̀ nígbà táwa múra lọ́yìn láti wá wà nínú tá a wà yìí bóò ni Ramadan ò ṣe ní kó bá àbíkà bóò ni wàhálà Nàìjíríà ò ṣe ní kó bá Ramadan ti bọ̀ mọ̀sùrù kan ní project kan nìyí láàrin èmi àti yín ẹnì kọ̀ọ̀kan wa tá a bá dá sí a ní tọrọ nínú Ramadan ìròrí ló fi dá sí ìmọ̀ràn ló fi dá sí àkóríyà ló fi dá sí àdúrà ló fi dá sí ó ní tọrọ nínú Ramadan owó ara rẹ̀ àlàálì àfíìsàdúrà ni o owó ara rẹ̀ àlàálì ló fi gba Ramadan jà wọ́n gbọ́dọ̀ tó máa gbé àìmọ̀ èèyàn mi tí yóò sì sáàrì tí ó jẹ bọ̀dẹ̀ sí tí ó fi ṣe lò mọ̀sùlùmù tá a gbọ́dọ̀ pẹ̀lú bí Nàìjíríà ṣe rí lónìí mọ̀sùlùmù tá a gbọ́dọ̀ kéré jáde là ń wí ká máa gbáradì lẹ̀ ó náà ní pé foundation wa Baytul Mal yóò fẹ́ kí anybody nù wa kó gbìyànjú bó ṣe Ramadan ọ̀sẹ̀ kan àti ìsínú ẹ̀ àti sàárì ẹ̀ sí iye tó jẹ́ donate ẹ̀ kódà tó wà lè ti donate ẹ̀ lé láti sìn ká máa fi pamọ́ tá a bá ṣe léyìí Ọlọ́run ó rí i pé bára ṣe ní àtò àgbàgbé òun àgbàgbé ẹ̀sìn òun àgbàgbé sẹ́ ládàá torí Ramadan ó fi àwọn èèyàn yóò fi wọ́n bàjẹ́ tá a pé mùsùlùmí gidi ní agbọ́dọ̀ gbáradì yìí gbogbo wa la gbọ́dọ̀ ìfọ́ fún mẹ́ látòní ìlọ gbogbo abèrè àkáǹtì Baytul Mal nta bá lè ṣe kódà pé oúnjẹ ẹnìkan péré náà ló lè gbé kódà tabarẹ tó lè gbé oúnjẹ odidi ọgbọ̀njọ́ fẹ́nìkan àwọn tí ó tọrọ wọn ti mara wọn lẹ̀ ẹlòmíín sì mẹ́ta pé ọfẹ́ ọkọ̀ ní ó tọrọ ẹlòmíín wà kò yìí mọ̀ pé wọ́n tọrọ ó ń dá òtún lọ́wọ́ ẹlòmíín ó ti dá lójú ẹlòmíín yóò ẹsẹ̀ dá lójú ṣùgbọ́n ẹ mẹ́gbọ́ ṣé ẹnìkan tí ò ní mọ̀ pé Ramadan yàtọ̀ wọ́n ti ba ayé jẹ́ níbẹ̀ ṣùgbọ́n tí mọ́mì ní òdèdè máa ń ṣe é jù tí irú nǹkan báyìí bá wà nílẹ̀ ni mo sọ fún yín ẹja gbáradì bá a ṣe ń gbáradì pé bò làwọn ó ṣe rí nǹkan bẹnu ká máa ronú náà pé bó ní ṣe ran ọmọ ìyá mi ní iná lọ́wọ́ àwọn ará Palestine apọ̀ ṣòwò wọn tọ́lá fẹ́ bá ń ṣẹ́ owó ká gbé $1,000 kan lé ẹ lọ́wọ́ náà tọ́lá tó ń yá tọ́lá tó ń yá ká tó ń wá owó sí ẹ bóyá tá a ra 1,000
1000 péré owó táwọn èèyàn wá dá ó kù kékeré tí ó fi pé 2 million naira owó tá a gbé dá 2 million 2 million 2 million àwọn náà sì ti gbọ́ 2 million 2 million 2 million 1,900,000 plus la dá báyìí sẹ́yìn gbọ́ mi yé àwọn á pè ní 1 million àwọn náà sì wà Nàìjíríà ká tó padà sí ọ̀dọ̀ wọn Syria lóhùn àwọn ìlú kan lọ wọn tọrọ bí sẹ́bi láì lọ ni àwọn adakọ̀ 1 million àwọn náà gbọ́ 1 million naira ṣùgbọ́n bàbá fẹ́ kówó fún ọ ní ìsìn ìjọba Nàìjíríà ní nǹkan bí oṣù kan sí ìsìn $1 kò tí ì wọ 1,000 $1 ìwọ 1,000 naira ṣùgbọ́n ní ìtí mò ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí 1,400 naira láì ra dọ́là kan ṣoṣo ní ti ìjọba gangan èyí tá a lè ríra tábà báńkì lè rí ní ìsìn pé 1,400 plus rèé afẹ́ ra dọ́là kàkà á tà fún wa àwa ẹsẹ̀ lọ sọ́dọ̀ àwọn black market láàárọ̀ yìí o yóò ṣẹ̀ṣẹ̀ máa dín ní 1,900 naira dọ́là kan gbogbo owó tá a wá adájọ́ tá a pè ní 1,900,000 plus ó wá jẹ́ 1,000 naira péré $1,000 péré lágbèlé àwọn Palestinian lọ́wọ́ ṣé àjọjú lójú wọn wọn ò ní wà pé kí ní sàmì yìí kí ló dà lè fún wọn ní $1 million táwọn àbí $1,000 kò sí o kódà ìgbà tí mo jẹ́ tó bá sọ̀rọ̀ kẹ́yìn wọ́n agbátijọ́ pọ̀ kúrò pé àṣẹ̀dẹ̀ sákàtì ọ́fíìsì Nàìjíríà wọ́n á máa wo wọ́n ṣe change ẹ̀ tọ́lá àwọn àga inú ń bí wọn àti kówó ń lọ change ẹ̀ sí dọ́là pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ pé ó fẹ́ wọ 2 million báyìí ó àgbógbìyànjú àwọn ọmọ ìyá táwọn ń bẹ ní Palestine àwọn olùbọ́yà ayé ìtì àwọn ní sábà gbọ́ pé $1,000 làwọn wá fi ilẹ̀ láti Nàìjíríà wọ́n rẹ̀ pé $1,000 yẹn 2 million bíi ní. a ní sinmi a máa ṣe nu wọn bá tá a bá lè ṣe tá a bá lè ṣe ayé àwọn tá a wà ní ìsinmi máa ṣe sọ ayé dànù ṣùgbọ́n Ramadan ìta fẹ́ máa gbà tẹ́ ẹ bá lóúnjẹ ẹgbẹ́ wa àwọn tí ó wà á gbà pọ̀ ẹ wo tí Dr. Fadhilatu ṣe ẹ wo báwọn èèyàn ṣe pọ̀ tó àwọn olójú àwọn aléyinjú àánú kan ni wọ́n ṣe yíyí o ẹ wá wo báwọn èèyàn ṣe pọ̀ tó táyà tó lọ sára wọn lóòrùn àti òjò ibi ń pa àwọn èèyàn gbogbo wa yìí náà bá a ṣe wọlé kájẹ́ bẹ́ẹ̀ kùnú tó kí Ramadan ò tó dé gbogbo táwọn náà bá lè máa àmà sàtìyà náà jọ tó bá ti dé báyìí àwọn tí ó jẹ ti wà lẹ̀ èmi àti rẹ àní tọrẹ jẹ lágbára Ọlọ́run a sì bọ́ àìmọye èèyàn lágbára Ọlọ́run ibi àti wá sí Ọlọ́run ṣe rọrùn ká díbẹ̀ ara agbára di Ramadan èyí inú o ìkejì gbogbo agbára di pa abẹ lọ́hùn o ẹjẹ agbára di pé àsìkìní abẹ lọ́hùn àwọn nǹkan tó wọ́n kò sí ẹni tọ́jú wọ́n ju ìjọba yìí lọ ṣùgbọ́n tá a bá sọ pé aráàlú contribute síbẹ̀ nítorí pé bíjọba bá serious agbára rẹ̀ ká aráàlú àní nínú ilé mi yóò ti tán ọkọ ẹ má lọ sùn ọ gaari abọ́ kan 900 naira àbí àti kàkàbẹ́ 950 naira àbí 920 gaari tẹ bá bọ́ gbòòrò 1200 àwa náà la sì nira wa lára débẹ̀ o àbíjọba lè yó àwa tá a tà ní 900 ṣèjọba là wa ìbára àlù náà ni
táà náà bá wọn tà ní 1-2 tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́gbà àgbà nígbà wọn ń ta abọ́ gààrí tí wọ́n tà ní 1-1 ní wòmí níbi ọ̀sẹ̀ mélòó kan sísìn abosù ọ̀gbà àgbà sì ń tà 800 ìwòwá fi 300 lé tá a lè yún ó bí olúwo ló dé ní pé olúwo fẹ́ ti odò rí pa ẹ̀kújá ti pa ṣé ìdá yìí ló sì yẹ kí ẹnìkan ó tún máa nìyàn la tọ́ ọ bá ti pè báyìí ipe wọn ló ti change ìtọ́ ọ̀rà 500 wọn ló ti di 700 ó sì máa change ẹ̀ sí 700 náà 200 tó fi léwu ò lè ráforíjì ọlọ́run. ó ní nígbà tó wọn bá tún lọ rà ọjọ́ wọn ló wọ́ rà èyí tó ṣèrà lọ́jọ́ wọn ìbọn wọn náà lọ́ọ́ tà ìbáwọn yìí ó ní ọ̀wọ́n ló wọ́n lọ ríra ìbọn wọn náà ló sì padà tà ó fẹ́ pé ètò ọ̀rà ní tí ọ̀wọ́n náà lẹ́kọ̀ọ́ ọjà tó ra 500 tó wá gbogbo ẹ̀ mọ́ra wọn tó wá tà ní 600 ó ti wò kó ti pè rẹ ibi tó ti ń ta lọ ètí tà tán ó ti ta 1/3 gan lọ́ba gbọ́ pé wọ́n ti ń ta ntọ́ra 500 tó ń tà 600 wọ́n ti bẹ̀rẹ̀ tì máa tà 1000 wọ́n náà bá ti jẹ̀ sí iná lọ́wọ́ kójọ dáadáa iye tó rà á náà ni kò tà á price ọjà rẹ 500 lọ́ra ọ̀tà ní 600 ibi o ti ń tà lọ́jà nu ẹnu èyí ni o tí tàtàn bá ní o ti di 1000 wọn náà bá change sí 1000 ètò ọjẹ tó léwu kò lè jẹ́ ọwọ́ àdìjẹ́ náà ọlọ́run láéláé bọ́ọ̀bà tiẹ̀ wà àdìjẹ́ náà nítorí iṣẹ́ rẹ̀ míì tó o ṣe ó ti kọ́kọ́ lo bí ẹgbẹ̀rún ọdún mélòó kan nínú nàìjíríà nàmánà wọ́n máa tí mo sọ innama yakuluna fi butunihim nara ìtẹ́ ń jẹun ìnálẹ̀ ní lórí ẹ̀yìn elépo pẹtrol tẹ́ǹsì bẹ́ẹ̀ ẹ̀yìn tẹ́ ń tajọ abọ́ tẹ́ ń ní àwọn èèyàn lánàlú sórí sọ̀rọ̀ jà ọ̀ọ́tà tán ní 600 rẹ tán torí pé tó o bá kówó tó pọ̀ lọ tó wá lọ fi ra èyí tí ń tà ní 1000 bẹ́ẹ̀ arápòjú ní sìn ó ti change tí wọn náà bá dé mákẹ́tì 900 lọ́ọ́ rà á tẹ́lẹ̀tẹ́lẹ̀ 500 ló sì rà á èyí tó ta 500 tà ní 600 bẹ́ẹ̀ ṣe ń tà kọ́ ọ̀tà tán náà. ọwọ́ adé ọjà ó ti wá wọ́n sí oṣù fẹ́ tà náà àwọn yẹn sì ń rà á ra 900 kọ́ wa máa tà 1000 kó 900 lẹ̀ torí ẹ̀gbọ́n mi kó rújú ọjà ọ̀wọ́n tọ́ọ̀rà ọjà ọ̀wọ́n náà ni ntọ́ọ̀rà lọ́wọ́n ọ̀wọ́n náà lọ́ọ́ tà àmọ́ ntọ́ọ̀rà tọ́ lẹ́ẹ̀sì náà ló sì kéde ẹ̀gbọ́n ò lè ó ní sẹ́wọ̀n ó ti change tí ìbá sì fẹ́ lọ rí rà padà ní ìsìn ọ̀wọ́n lè yàn ọ́ rà ọ̀wọ́n náà èrè rẹ̀ bákan náà abẹ́ ẹ̀kọ́ ni wọ́n yá ẹ máa ṣàbòsí ẹ fara ní àwọn èèyàn la èmi ti lọ wo calculation gbogbo ìyà tí ń jẹ wá Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ìmọ̀ tí èpè yìí fi lè mú Tinubu mímọ́ ẹ̀ lè ṣépè fún kó mu. mo ti lọ wo tí dà láàmú lọ́wọ́lọ́wọ́ mo jókòó tí mo ronú sí ìrò bí àfitọ́lọ́mbá ní mo dáríjì ìrò bí ẹ̀ṣẹ̀ àdá ẹ̀ṣẹ̀ àwọn ìjọba nìkan ni àjọ tọrọ fún ìbínú Ọlọ́run àjọ tọrọ fún ọ̀wọ́n ìní àjọ tọrọ fún gbogbo bó ṣe lé ní ẹ sì má ṣàbòsí nínú bá ṣe wọlé kó bóyin tó lóòótọ́ ààbò ìjọba tèmi náà sì wà nínú ẹ̀ tí ó pariwo mọ́jọba ẹ ṣe ojúṣe yín ṣùgbọ́n àgbọ̀dọ̀ ṣàbòsí àwa náà ojúṣe tàwa ìdí tá a fi mú ìjọba lọ́rùn dáadáa ni pé èyí tí ń bẹ lọ́dọ̀ wa tá a fi ń kó bá ara wa agbára ìjọba ká láti stop wa débi kíní tá a máa rà tá a fi ń ta yín ẹ̀rẹ̀ tó ń gbówó lé
àwọn nǹkan tá a fi dọ́là rárá tó owó ara wa náà láti fi ṣe wọ́n sì àlọ́ ògì tá a mú ẹ sọ ògì 50 naira di 100 naira orí ṣe burú báyìí náà ṣé production rẹ tó fi produce ògì tó fi ń tà ní 50 naira ó ti change náà ni tó bá change lè bá change ẹ èyí ò kò burú ẹ gbọ́dọ̀ sọ pé mo ti sọ 500 naira lẹ́ra ọjà wà láti fi tẹ̀ ẹ́ tẹ̀ra ẹ wá ń tà 600 naira gẹ́gẹ́ bí èrè ibi tó ti ń tà lọ́wọ́ lọ́ba gbọ́ pé ọjà tó ń tà 600 ní ó ti di 1000 ọ́ tà 600 di tiẹ̀ tán owó tó wá fẹ́ lọ fi ra ètí ń tà 1000 ní ọjọ́ ò lè tà 1000 yóò bá mi yé kì í á sí pé Stanley lọ́wọ́ àchange ọjà 600 tó fi owó 1000 ra ẹ gbọ́ ọjà 600 tó ń tà 500 ló fi ra àwọn tó ní àwọn change ẹ̀ sí 1900 làwọn fúnra tiẹ́ 100 naira náà níbẹ̀ lé lórí bẹ́ẹ̀ tó o tí ì ta ìtọ́njẹ èrè 100 naira lé lórí o ò tí ì tà tán ọwọ́ agbówó lè sẹ́ pé owó ti di 400 àbí 500 ó ti dàbí pèlè ó lè lọ́jà àwọn èèyàn tẹ́ bá máa ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lọ túbá kí ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ lọ́n kó kọ́lọ́n kó síkínì kọ́ gba túbá yín ẹ má dẹrú ẹ wò wọ́n lálẹ́ aráàmù gidi kódà tí máa fa ìbínú ọlọ́run ẹ wọ ọlọ́run wọ́n ní wọ́n inú lílu mutaffifin náà táàrí mutaffifin alladhina idha qalu ala nnasi yastawfun abọ́ kan ṣoṣo náà ni o ìgbà tí wọ́n fẹ́ rà lọ́wọ́ àwọn èèyàn wọ́n ra abọ́ yẹn ní 700 ṣùgbọ́n yastawfun wọ́n jẹ́ kí wọ́n fọwọ́ kọ wọ́n ṣe tí ó kún wọ́n yẹ̀sítọ̀ fún wọ́n gbàtàn fẹ́ fabọ́ rà abọ́ yẹn wọ́n rà tó kún wọ́n yídà káàlù awọ̀sánú yóò ṣèrò sọtá wọn ti fẹ́ tàbí wọ́n wà reduce ẹ má gbọ́ o ìgbà tí wọ́n lọ rí ra abọ́ tí wọ́n fọwọ́ kọ tọ́lọ̀ ń bínú sí yìí o gaari wọ́n rà 600 wọ́n fọwọ́ kọ wọ́n sì ń lọ ta 700 kápẹ́ ìgbà tí wọ́n lọ ta 700 wọ́n tún fọwọ́ kọ náà tà á bẹ́ẹ̀ gbọ́n ṣe fọwọ́ kọ wá ẹ̀ níyà tẹ́gẹ̀ torí kì í sádìpé léèrè báwọn olùwé dá káàlù wọn wọ́n sẹ́nu yóò ṣèrò bẹ́ẹ̀ tẹ́bàtẹ́ afẹ́ tà tán 700 lẹ́tà náà tọ́ ṣùgbọ́n ẹ̀ ní wọ̀n kún bẹ́ẹ̀ ṣe wọ̀n kún níjọ́ tẹ́ ẹ lọ rèé sí kí ni o tẹ́ ẹ lọ rèé rà lọ́lọ́wọ́ bá ń ṣépè wọ́ inú fún o èyí ò sì kéré sẹ́yìn olórí ibú tẹ́ ẹ̀ rèésì ọjà tẹ́ ẹ̀ tí ì lọ rèé rà míì nítorí pé ẹ gbọ́ pé ó ti wọ́n lásán ẹ̀dẹ̀gbẹ̀sí máa rèésì ẹ̀dẹ̀gbẹ̀sí máa fara ní aráàlú olórí burúkú ni orí ibú yìí náà ni wọ́n ń pè ní wọ́ ìlú bóyá nǹkan mi wá ju wọ́ ìlú lọ tọ́nà wọn fún yín o ṣùgbọ́n èyí tó kéré ju tẹ́yìn ṣe lọ ní wọ́ ìlú ìyá tí yín pọ̀ ju wọ́ ìlú lọ ẹ̀yà aráàlú bó lọ́lọ́run ò ṣe ní fìjọba fìyà jẹ wá bó níjọba ò ṣe ní náà pàṣà ẹ wò ó ẹ rí pé ẹ lè gbé ẹ lè dáwọ́ ìjọba dúró ẹ kàn ń pariwo lásán ni àwọn tó ṣèwọ́de ń bàdàn nígbà táwọn ará Òṣogbo ṣèwọ́de jápẹ́ báyìí ni àwọn kọ́mírèdì ní ṣèwọ́de aráàwọ̀ ẹ̀ tí ṣèwọ́de tẹ̀yìn ìwọ́de yìí ò lè ṣèṣò kàkà tó ní pé ẹ̀yin lẹ́ta náà wá ìyà làwọn náà fi yan àwọn tí wọ́n fún yín ní ìyà lójú páálí gbogbo tí ń bẹ ńlẹ̀ kò sí ẹnì kankan tí ò níbi tó náà ti ṣe kéde tó ti contribute àtẹ̀yìn tẹ́ ẹ̀ máa dákẹ́ tó sì yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ́ ẹ̀ máa gbìjà ẹ sábàkọ́ máa wá ní ẹ máa sọ máa wá lọ ṣé sọ kí ní kẹ́ fún yín primary lẹ́rí gbogbo bó ṣe le tó yìí o primary sì ní kí lé gan èyí ní ó ní secondary àti tertiary ẹ yìí rí secondary rẹ̀ gan wọ́n tí yín ni mo sọ ẹ̀yin náà involve àwọn tí ó tún ṣe yìí èmi ò rí gbèsè àkàtẹ́gbẹ́ tó jẹ mọ́ tó tún ṣe náírà là ná Nàìjíríà tí dọ́là bá ti wá wọn
àdánwò bá náírà kí ló dé ẹ fi dọ́là lẹ́ẹ̀kọ́ máa bá tiẹ̀ lọ ẹni tí ẹ bá bá wa lára mu nínú àwọn orílẹ̀-èdè yòókù ẹ̀já bá ṣe ẹ fi dọ́là wọn lẹ̀ tọ́yẹ pé ẹ̀yin bá lẹ̀ ńgbẹ̀ ṣé bí torí pé ẹ̀yin olówó kan owó dọ́là ní owó yín ẹ ti ṣe sí dọ́là náírà àwọn ẹ ti ṣe sí dọ́là ẹ ti fi dọ́là kó gbowó wa lọ lọ́jọ́ ẹnu yín ọmọ ọdún ẹ máa gbọ́ gbogbo bó ṣe le tó yìí ẹ jẹ́ fi lápòjú ẹ̀ àwọn tó lówó lọ́wọ́ wọ́n jẹ́ mẹ́wàá èèyàn méjì inú àwọn èèyàn 1,000 làwọn ní lọ́wọ́ jẹ́ 2,000 àbí àwọn mẹ́jọ yòókù àwọn ní 10,000 naira lọ́wọ́ bẹ̀tà méjì $1,000 ni wọ́n ní lọ́wọ́ tí nǹkan bá ti wọ́n àwọn tó mú 10,000 naira lọ́wọ́ yẹn bí nǹkan ṣe ń wọ́n lọ́dọ̀ wa yẹn 10,000 wọ́n ti bàjẹ́ ẹ jẹ́ fún yín lápòjú yìí a pè wọ́n lólówó pé olówó ni yìí o torí pé 1,000 naira ní bẹ lọ́wọ́ yín tẹ́ bá fẹ́ fi 1,000 naira ra cement tá a jọ dúnwájú rẹ̀ bóyá nígbà tí cement jẹ́ 5,500 ẹ wo $1,000 sẹ́pẹ̀ yóò ṣe sí bíi nígbà wọn bíi 1 million gẹ́gẹ́ lápèjúwe ó ń 10,000 yóò rọra ra ẹyọ kan àbí ẹ wo adúrú iye tó ń dọ́là owó rà àgbà fún ọ bẹ́ẹ̀ ẹgbọ́n mi yéé ṣe àgbà fún ọ ṣùgbọ́n nígbà tí dọ́là tún wá lọ sókè ní náírà bá lọ sókè wèrè ní ọ̀nì náírà wọ́n ní èèlò ni wọ́n náírà ní ọba ní 11,000 owó tó ń ta sìmẹ́ǹtì nìsín so ẹni ó rí ẹyọ kára kò ní ra kankan máa bí ẹni ó rí ẹyọ kára kò ní ra kankan máa bí ẹni tí wàá ń lo dọ́là ń kí ni wọ́n bọ̀ òun yóò tó pọ̀ sí ìyẹn ní ìtumọ̀ kọ́ra tó pé káyìlá takuna dúlatan bẹ́ẹ̀ náà àdìyà ìmíkún ọlọ́run ní gbogbo pọ́lísì tó bá lè jẹ́ pé ó lójú ọ̀dọ̀ àwọn tí wọ́n máa bẹnẹfìtì owó ọmọ sákù láàrin tiẹ̀ nìkan ká lọ sọ́dọ̀ ẹ̀ lómi ọlọ́run wọn fara mọ́ pọ́lísì náà ìbínú ọlọ́run bẹ́ẹ̀ ntí Kùránì wí ni ẹ o dìmọ́ tí wọ́n ń disvalue náírà wa ní dọ́là tiẹ̀ láti wá ná lọ́dọ̀ wa ló value sí owó àwọn olówó kan ń pọ̀ sí òsì olóṣìṣì ṣẹ́gẹ́rẹ́ òun náà ń pọ̀ sí. mo wá fẹ́ bí ilé ìpẹ́sàn ta ló ní kí dọ́là kọ́ lóòkè sí kí náírà kọ́wọ́ sí sí ta ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ gan kò sí ẹnìkan kan tó lè ṣí wọn lọ́wọ́ rẹ̀ wò tó lè yanjú ẹ̀ jùjọba lọ ibi àwọn ọjà kan ní ẹ ti ń fi ara wé ọjà míì óyé lápèjúwe gbogbo epo wa dọ́là wọn fi ń di pẹ̀lú ẹ̀ sẹ́mọ̀ kíjọba wa sọ wípé dọ́là gbẹ̀mí ẹ̀sán kílọ̀kàn mi epo ẹ̀bẹ́ mi lọ epo iye báyìí ni epo kó sì mọ́ kó náírà náà dọ́là àwọn òbí dà kó ṣe kí ni o ìbá àwọn òye elédè dọ́là òun sọ pé pẹ̀lú gbogbo wàhálà tá ti ṣe lórí epo yìí iye tí dọ́là àwọn jẹ́rìí o elédè náírà yóò àdẹnulẹ̀ ẹ gbọ́ mi sè dọ́là yóò disvalue yóò value náírà yóò disvalue dọ́là wà máa níyì náírà tí ọmọ sí kí ni yọmọ rí bákan ẹni tó ní policy sí ń draw policy wọn ẹni tó láṣẹ lórí policy wọn tó bá dá a lé nítorí pé òun náà benefit níbi policy yẹn ni yorùbá mi ò yé kò dẹ̀ sí níjọ́ tí Buhari sọ wípé àwọn ò lo dọ́là mọ́ nínú ìjọba rẹ̀ gbogbo wọn tẹ́ bá rẹ̀ sìn wọ́n kàn wò báyìí ní kí ni ń wé kí ló dé nítorí gbogbo nǹkan tí a kó sí òkè òkun
kò ní nítumọ̀ mọ́ sí yíwá ti lápèjúwe the same phone kò sí àtọ́ tààrà ní 100 naira lápèjúwe bóyá fóònù yẹn Amẹ́ríkà sọ wípé 100 naira ni bẹ́ẹ̀ máa bí China léèrè the same phone náà fóònù ní òun ti gbé jáde tí wọ́n bá ti rí 44 naira kí wọ́n mú wá gẹ́gẹ́ bí àwa tá a fẹ́ rajà mákẹ́tì wo láti lọ rajà gẹ́gẹ́ bí tó nọ́mà ẹ̀ tọ́tọ̀ 44 naira ni wọ́n wà nítorí àlàkọ̀ tí ń bẹ láàrin wa tí bá ti jọ ṣe láàrin ara wa ibi ọ̀wọ́n láti lọ sí kíni tẹ́ ẹ bá dọ́jà tẹ́nìkan ń gbé ṣọ́ọ̀bù rẹ̀ lẹ́ni 2000 naira ẹnìkan náà wá gbà 500 naira èwo la gbà mẹ́ torí ẹni tó gbé lẹ̀ 2000 ó ti jèrè ó ti gbà nú èrè tá a jẹnu ṣọ́ọ̀bù ó ti gbà á bẹ́ẹ̀ kọ́ ni kò lè pè wá mọ́ ìyẹn ni wọ́n fi ń sọ fún tí Fẹ́mi Fálànà náà ń tẹnu mọ́ wípé federal government kìtì ẹ̀ ní í ṣe yín náà gbogbo orílẹ̀-èdè ti sá kúrò ní agbo dọ́là wọ́n ti sá lọ agbo tuntun míì tí ẹsẹ̀ dálẹ̀ àwọn àwòrán dálẹ̀ àwọn tí wọ́n ní dọ́là ti fẹ́ ba yé àwọn jẹ́ wáyé tí Nàìjíríà tẹ́yẹ pé lọ́wọ́lọ́wọ́ dọ́là ń ba yé wa jẹ́ lọ́wọ́ wáyé tá a lọ jọyìn awo owó lajọ́ ń sìn awo òkà kí ló fà ń bẹ́ẹ̀ torí owó tí wọ́n máa pọ̀ sí i ẹ̀dẹ́ ìṣẹ̀ bára bá ṣe ń ní àwa tó lówó tí wọ́n máa sikiri ní wọ́n máa pọ̀ sí i ẹ̀yìn yẹn wa àwọn náà ló lè kọ̀rẹ́ ẹ̀tẹ̀ ṣùgbọ́n sẹ́yìn ríbi tó díìpù tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí láwọn tán takú tán láwọn ò ní gbógun tiwa bàjẹ́ àwọn ò fẹ́ ṣèjọba tó le làwọn tí wọ́n sì ń ba nǹkan jẹ́ náà sì mú ọwọ́ tó le wá àìbẹ̀rẹ̀ o àìsẹ̀ fara ni ẹ̀sìn mọ́rọ̀ bọ́yá èpè mọ̀ ṣẹ́kẹ̀ṣẹ́pẹ̀ o ẹ̀dàkùn kí ni rìsọ́ọ̀tì pé gbogbo ń tá a fẹ́ rà ni ò ṣe é rà kí ni rìsọ́ọ̀tì ẹ̀ sẹ́pẹ́ àìsẹ̀ bẹ̀rẹ̀ ni síbẹ̀ àìsẹ̀ ń gbọ́ price ni owó tí ń bẹ lọ́wọ́ rẹ ti bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ sálárì tó pè ní pé 50,000 tó ní wọ́n fún àbí kódà 100,000 150,000 sálárì yẹn ti bàjẹ́ síbẹ̀ àìsẹ̀ gbọ́ ni ọ̀sẹ̀ gbọ́ ni pé ibi tó ń wọ̀ ní 1,000 tẹ́lẹ̀tẹ́lẹ̀ 3,000 náà máa wọ̀ àbí wá já rí bí oṣù mélòó kan sí kọ́ wá wo kí ni ó bá ọ kí ni ṣọ́ọ̀ṣì ọ bọ àwọn nǹkan tó pọ́síbù kọ́ bá wà lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé ẹ máa gbọ́ o àwọn tí wọ́n ń jalè tẹ́lẹ̀tẹ́lẹ̀ expenses wọ́n ṣe ń náwó wọ́n ti ní ìdí kí wọ́n fi kún olè wọn àbí ẹ̀ka wọ́n ń jalè wọ́n gbọ́dọ̀ sọ́dọ̀ ẹ̀mẹ́ta báyà bí torí wọ́n máa jalè lọ tó bá rí 1,000 naira kò tó gun ọ̀kadà báyìí mọ́ so wọ́n gbọ́dọ̀ jalè mọ́ àbí náà ẹni tí òun kèé jalè tẹ́lẹ̀ ẹni tí èé jalè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó rí dandan kó jalè báyìí yọ ọmọ fẹ́ wọ́n díẹ̀ díẹ̀ àbí ẹ̀kẹta ó lè gan wà rí i pé ibi òun ti fẹ́ jí nǹkan gan kò sí nǹkan bẹ́ẹ̀ mọ́ ìyẹn nípa àwọn tá a fẹ́ jalè lólè àwọn tá a fẹ́ jalè lólè a lè wọlé ẹnìkan kọ́ wá pè wá ó di kọ́ yẹ pé ẹni tó fẹ́ jalè ó gbọ́dọ̀ wọlé èèyàn bíi mẹ́wàá tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká pé bàbá jalè ẹ̀ka pé náà lọ gbọ́dọ̀ sí kíni ṣùgbọ́n gbogbo nǹkan tí ó kó tí ó bà níbi tí ó ti fẹ́ lọ kó nǹkan kò lè tó nǹkan mọ́ gbogbo tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ti dàrú ó ti ní rísì tó fi gbọ́dọ̀ rẹ́ẹ̀sì olè rẹ̀ sí times 3 ẹni tí ó jalè ti ní rísì tó fi gbọ́dọ̀ jalè lẹ́ẹ̀kan ẹni àwọn àjálù lè nǹkan mẹ́ta tó yà á bá lọ́dọ̀ rẹ̀ ó ti reduce ẹ̀yọ gan olùbẹ́ ẹ̀mọ́ tí wọ́n gbójú nǹkan yẹn ó lè ọmọ àwà sáànù and for your information on grant ó lè ti pọ̀ sí wọ́ọ̀dì ọ̀pọ̀ sí ẹ sì ń wò mí ẹ̀yin ọmọ yìí pé gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ jalè gan ojú yín yán sí nǹkan bí kẹ́ ẹ jalè bóyá mo ṣe ọ̀rọ̀ wí mo tún sọ ká ẹ gbọ́ dáadáa ẹ̀yin tẹ́ ẹ jalè gbogbo nǹkan tẹ́ ẹ rí ní sọ pé bí kì í sì jí
wọ́n ló ní ọlọ́run á pè bẹ́ẹ̀ àwọn tó lọ ń pè bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Shukran ya Rabbi shukran hadayta qalbi shukran nawwarta darbi shukran shukran